نستهدي ونتوب إليك ونعوذ من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك والمجد يحيي ويميت وهو على كل شيء قدير ونشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله أدى الأمانة وبلغ الرسالة ونفع الأمة وتوكلهم على المحجة البيضاء إياك نعبد لا يزيد على مهدئا لأمته وموسى أنهم هو صيامني ومن أجمع وصيام ما ثبت رواية عنه أني إني تارك فيكم أمرين لتمسك بهما mo ṣe fi ilẹ̀ mo fi kan méjìlá fún yòó náà ní tí ọlọ́run ọba tẹ́ bá ti gbámú ẹ̀yẹ sọnù mọ́lẹ́ láì. alákọ̀ọ́kọ́ mo náà ní tí ọlọ́run ọba. wọ́n sọ bẹ́ẹ̀ ti sọ mẹ́ta òfin àbá rọ́ọ̀ṣì ní. ìlànà ẹni Muhammad ti jẹ́ ìlànà àwọn àwòrán àfihàn mọ́lá. wọ́n ní àjùmọ̀ ìtàgé láti. nínú àwọn àdìrú àwọn ọ̀rọ̀ tó fi ṣe kìlọ̀ fún wa. كذلك عنه إياكم ومحدثات الأمور. ìlànà mo ń lọ sí gbogbo ogun tó bá jà àwọn kàdá lálẹ́. gbogbo àpáta yìí náà ló kọjú ọkọ sẹ́yìn sí. aláàbò yóò ṣe wá sílé máa ní. ọlọ́run ọlọ́pàá ṣèkẹ́ bá lọ́pàá Muhammad. صلاة تقوم الآل والأصحاب والأنصار والأتباع والأحباب إليهم. nígbà tí kàrà wọn aláàárẹ̀ tí kàrà wọn sọ̀hábà ìgbìmọ̀ àwọn sọ́dọ̀ tẹ̀lé lọ bẹ́ẹ̀ sàn. ثم أما بعد. wọ́n ìwà ìgbà náà. ẹ̀yà musa ọlọ́run ọba. ونفسي بتقوى الله في السر والعلن. musa sọ̀tẹ́lẹ̀ fúra ní àti fẹ́yìn ọ̀kẹ́ta páyọ̀ ọlọ́run ọba ní kọ̀kọ̀ wà sí gbangba wa. ما يتق الله يجعل له من كل نكير مخرجا. ẹ̀tọ́ bá páyọ̀ ọlọ́run ọba gbogbo tó bá jẹ́ olúwa tó máa lọ́kùrù bẹ́ẹ̀. ومن كل هم فرجا. tó bá jẹ́ ìbànújẹ́ olúwa tó máa gbé kúrò fún ọ. ويرزقه من حيث كسب ومن حيث لا يحتسب. àti tó ti lérò àti tó ti lérò ọlọ́run ọba ti máa ṣe jẹ́ fún bẹ́ẹ̀. واتقوا الله حق تقاته. ẹ̀já páyọ̀ ọlọ́run ọba ní pàápàá ìpáyọ̀ ọlọ́run ọba. ولا تموتن إلا وأنتم مسلمون. واتقوا الله وقولوا قولا سديدا. يخلفكم أعمالكم. ويغفر لكم ذنوبكم. عباد الله. أما المسلم مسلم ذكريات. من أول محرم إلى منتصف السنة. títí tí wàhálà kò fi bẹ̀rẹ̀ tí náà wá lé ìdájọ́ ọdún àmà ṣèrántí náà ni. àìrò sàrẹ́ sàrẹ́ maharam. tí oṣù maharam tó bá ti dé. tàbára lẹ́yìn àlàáfíà mùsùlùmí àmàlà dàkànnà fi àmì nàìjíríà kàmàlì jẹ́bi. nǹkan tí ó mọ ọkọ sí gbogbo làákà ìgbòkè tó bá jẹ́ mùsùlùmí náà dá sí bọ́ sínú ọdún táwọn fòṣù wákà àti bọ́ sínú ọdún tuntun. àìrò dàkànnà ìjọ. tàbá tí wọ́n ń dárúkọ hijira. dàkànnà mọ́kà lóhùn islam. à ń dárúkọ bí ìsìlámù ṣe bẹ̀rẹ̀ lónìí. ìmọ̀ kan ní mùsùlùmí àfúnà fi àrùn. nígbà tí lẹ́sìn àwọn mùsùlùmí tẹ́lẹ̀ níbẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wọ́n jẹ́ yàn ọ̀jẹ́ lórí ilẹ̀. àyẹ̀tò àdáyẹ̀tò aláàríkà kọ́ọ̀lì ìta nínú ọ̀rọ̀ ọlọ́run bá tí wọ́n tọ́ka lórí ilé òun náà ní ọ̀rọ̀ ọlọ́run bá tí sọ báyìí wípé. olùkúrò ìmọ̀ ẹ̀tún pẹ̀lú ìlú. ọlọ́run bá ní ara tẹ máa má gbàgbé wọ́n ṣàlàyé ìrìn àti nígbà tẹ kéré lórí ilẹ̀. wọ́n sọ̀rọ̀ àkọlẹ̀ fún àrùn. àwọn èèyàn mú ilé ọ̀jẹ̀ lórí ilẹ̀. ọkọ̀ fún ààrẹ ẹ̀tọ́ ọ̀tọ̀ fọkùnrin ìyá. ìgbà nílẹ̀ ń pàdé àwọn èèyàn jáwé ìwọ́n ṣe ní báṣubàṣu. ọlọ́run ọba yín wá fà yín mára. ó wá kàmẹ̀ ṣe òfin kún yín lápò fún yín lọ́wọ́. ó wá ṣàwọn kan dúdú ó ṣe lárí sí fún yín. ó ṣe bẹ́ẹ̀ fún ilẹ̀ ìmọ̀ ẹ̀dúgbà fún yín. torí jẹ láti mọ̀ ẹgbẹ́ ọpẹ́ ní àyè òwe ń tọ́lọ́ ọba fẹ́ lọ́wọ́ wa. òun náà ni òwe ọpẹ́ ní àyè òwe tọ́lọ́ ọba ti sọ pé ká rántí bàtà ń bẹ lọ́lẹ̀ ká rántí bàtà ń bẹ kékeré o. torí pé nǹkan tí ó máa dájú kọ ọ̀lẹ́ tí ó máa dájú sí ọ̀lẹ́ òun náà ní abára. tí ó máa jẹ́ ìdàkejì ní púpọ̀ òun náà kékeré o. nǹkan tí ó máa jẹ́ ìdàkejì ká ṣe ìrìnàjò òun náà ní ká rí ìjókòó. nǹkan tí ó
máa jẹ́ ìdàkejì òṣèlú ní ọ̀rọ̀. Allahu Akbar. Ọlọ́run ọba ló máa tóbi jùlọ. Allahumma shukran. Ọlọ́run ọba dúpẹ́ fún ọlọ́run ọba o. أما المسلمين الذين كانوا متمردين في أول اليوم Nígbà àwọn Mùsùlùmí ta jẹ́ tí wọ́n lé kúrò lórí ilẹ̀ lọ́jọ́ kìíní àná. قد انتصروا في جميع هذه Àwọn الأيام. àtiwájú àwọn Mùsùlùmí àti wọ́n gbalẹ̀ kẹ́ yìí. اللهم لك شكر. Ọlọ́run ọba máa dúpẹ́. وما إن لم تكن من ذكر الهجرة شكران Bàbá tí wọ́n kúrò níbi tá à ń rántí iṣẹ́ àtẹ́kọ̀ọ́ àmọ́ ẹ̀ tún fi dúpẹ́ fún ọlọ́run ọba. إلا وأننا لا ندخل في ذكر ميلاد Bàbá رسول tí الله wọ́n صلى الله عليه وسلم. àìgbésẹ̀ lọ síbi táwọn rántí bó yíyà àtẹ́kọ̀ọ́ àmọ́ ni. هناك جامع بين ذكر الهجرة وذكر الميلاد. Ìkàkà máa ń bẹ tó dásìkò òun náà ló kó méjèèjì jọ àti iṣẹ́ àtẹ́kọ̀ọ́ àmọ́ àti iṣẹ́ àtẹ́kọ̀ọ́ àmọ́ ìkàkà ń bẹ tó kó méjèèjì jọ tó papọ̀ sára méjèèjì. في هذا الجامع Ìkùnkà tó papọ̀ sára méjèèjì. الظهور من الانتقال من مكان إلى مكان آخر. Òun náà ní ká ti àyè kan bá sì bọ́ sí àyè kò ní. في هذا الجامع Òun náà ní ká tó kó méjèèjì jọ. الكثرة والقوة بعد القلة والضعف. Ìkùnkà tó kó méjèèjì jọ òun náà ní ká túbọ̀ léèyàn akọ̀ lára nílẹ̀ ìgbàdá ti kéré tẹ́lẹ̀. وقد كان رسول الله صلى الله عليه وسلم ولد في يوم مبارك من أيام الدنيا. Ẹ̀dá àtẹ́kọ̀ọ́ àmọ́ àfi ní ọjọ́ àlùbáríkà nínú àwọn ọjọ́ tí ń tẹ́lẹ̀. وقال تعالى وذكرهم بأيام الله. Ọmọ wa sọ ní Al-Qur'ani pé máa rán ọmọ ẹlẹ́sẹ̀ máa ṣe láti pọ̀ pẹ̀lú àwọn ọjọ́ ọlọ́run ọba láwọn ọjọ́ ńláńlá. Ìyàwó sí ọlọ́run ọba. هناك آيتان مهمتان متعلقتان برسول الله صلى الله عليه وسلم. Àwọn ayé àméjì kan bẹ ní Al-Qur'ani tó ṣe pàtàkì tó ṣe papọ̀ mọ́ níbí àti ọ̀rọ̀ àtẹ́kọ̀ọ́ Muhammad. كلاهما دعانا إلى أن نعرف قيمة المجيء وميلاد رسول الله صلى الله عليه وسلم. Nínú ayé àméjèèjì tá à ń sọ fún wa yìí, ká pè wá lọ sí ibi ká lè mọ pàtàkì níbi àtẹ́kọ̀ọ́ Muhammad. وهذه الآية الكريمة Ẹ̀yà ayé alákọ̀ọ́lẹ́ tá à ń sọ fún wa yìí. نص صريح من سورة التوبة. Ọ̀rọ̀ ọlọ́run ọba tó wá pẹ̀lú ìpẹ̀lẹ̀ nínú Súrátù Tawba ni. لذلك نحتاج إلى أن نتوب إلى الله بذكر الهجرة وذكر الميلاد. Ọlọ́run ọba ti wá sọ̀rọ̀ nínú Súrátù Tawba nínú súrà ìdárípadà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba. Ìpè wà lọ sí ibi káwa náà dárípadà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba látàrí bíbí àtẹ́kọ̀ọ́ Muhammad. وقال مؤكدا لنا Ọlọ́run ọba ń sọ fún wa lẹ́yìn tí kí n kakọ́ ni mo fún wa. قد جاءكم رسول من أنفسكم Ọlọ́run ọba ni wọ́n ti dé wa báyìí o. Táyì òjíṣẹ́ kan nínú ara yín náà ni. عزيز عليه ما عنتم Ẹni abiyì ni gbogbo tí ó máa jẹ́ wàhálà fún yín tí ó máa jẹ́ wàhálà fún un náà. حريص عليكم بالمؤمنين رؤوف Yóò رحيم. máa ṣayílá, yóò máa jọ́ olùṣọ́, yóò máa jọ́ oníkẹ̀, yóò máa jálà àánú fún yín. وصفه برسول Ọlọ́run ọba ròyìn rẹ̀ olóòjíṣẹ́ ni. وأكمل تحت هذا عظيم Ó wá sọ fún aṣọ ọba ẹgbẹ́ òjíṣẹ́ ńlá ni o. كريم. Ó sọ fún òjíṣẹ́ alápẹ̀lẹ́ في mi. الآيات الأخرى في سور أخرى مبينة ومصرحة لهذه الصفات Àgọ́ ilé mi pé látara àwọn ayé Al-Qur'ani tí ń sọ fún ẹgbẹ́ àtẹ́gbà Muhammad ẹni ńlá ni alápẹ̀lẹ́ mi ẹ̀yìn abiyì ni ó jíṣẹ́. إنه رسول أمين Ọlọ́run ọba ní òjíṣẹ́ ńlá ni o. ورسول كريم Ọlọ́run ọba ní ẹni táwọn sọ fún òjíṣẹ́ alápẹ̀lẹ́ mi. وإنه رسول مجيد Àti حكيم. òjíṣẹ́ abiyì ni. ثم شاء وقال عزيز عليه ما عنتم. Wá gbàdá lọ́wọ́ lọ́wọ́ ń ṣàlàyé pẹ̀lú gbogbo tí ó bá jẹ́ wàhálà fún yóò kú lọ́kẹ́ rẹ̀. نعرف مدى حبه وقيمته لدى ربه والعمل الذي وكلفه ربه. Gbogbo eléyìí òun náà láti mọ bí ìfẹ́ rẹ̀ bó ti tó lọ́dọ̀ ọlọ́mọ bá bí ìfẹ́ iṣẹ́ tó ń wà mìíràn bó ti tó lọ́dọ̀ òun náà. حريص علينا Ọlọ́mọ bá ní ẹni táǹtí wo fún ẹ tí ó máa jẹ́ olùsọ yín ni. بما ينفعنا. Gbogbo nǹkan tí ó máa jẹ́ nǹkan àǹfààní yóò máa túwèé rẹ̀ fún yín. ثم خصص المؤمنين بأنه رؤوف بالمؤمنين ورحيم. Ẹ wá gbàdá lọ́wọ́ wá ṣàlàyé pé òṣìṣẹ́ bá ń sọ fún yín aláàánú oníkẹ́ni fún àwọn òmìnir. هذا كله لنعرف قيمة رسول الله صلى الله عليه Ọlọ́mọ وسلم. bá ṣàlàyé fún wa káàyè mọ́ pàtàkì àtẹ́wà Muhammad. فإذا عرفنا قيمته Tàbá tí wọ́n mọ pàtàkì àtẹ́wà Muhammad. دلالته وكماله وجماله Láti mọ ìtọ́ka rẹ̀ àmọ́ tí mo dà àtẹ́wà Muhammad ká mọ àkọ́lé àtẹ́wà Muhammad. عظمناه Àmọ̀ gbé tóbi. وقدسناه Àmọ̀ gbé pọ́. وعززناه Àmọ̀ gbé yìí. ونورناه Àmọ̀ rántí rẹ̀. ورحمنا ربه Àmọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀ṣọ́ wa rẹ̀. A sì mọ̀ nípa pé máa rẹ̀ lọ́wọ́ sí wa. أرسل إلينا رسولا من Nínú أنفسنا káàkiri عزيز ọ̀pọ̀ عليه ọlọ́mọba. Orúkọ ọlọ́mọba ló ń rán òjíṣẹ́ fún wa tó dásí òjíṣẹ́ àti òjíṣẹ́ tó kọ́ sọ́wọ́ lára. لكن إذا لم نعرف هذه القيمة Mọ́tà bá ti wá mọ pàtàkì àtẹ́wà Muhammad tá à ń sọ yìí. قيمة رسول الأمين Láàbá mọ pàtàkì àtẹ́wà Muhammad. Òjíṣẹ́ alákọ̀ọ́lé. وتولينا عنه Làwa fílẹ̀ ká rántí rẹ̀. قال تعالى Ọlọ́run àti ìjọba sọ fún wa. Ìgbé tí wọ́n yẹ. فإن تولوا Ọba jẹ́ ìpadà fún aláwọ̀ ìgbà tí حسبي الله ẹ̀yẹ sọ fún akọ́lùwà nítorí. حسبي بكم الله Sọ fún akọ́lùwà ìrẹsì ọlọ́run lákòóní. حسبي Ẹ̀ka ọ̀nà ìlú ọmọ láti ìlú حسبي tó ní. الصالحون Gbogbo àwọn tí wọ́n ṣe dára fún mi láti ìlú tó ní. Àṣàbẹ̀ ní fún mi láti ìlú tó ní. Ọmọ ọba tí wọ́n bá jẹ́ ìrẹsì fún aláwọ̀ òṣèṣẹ́. Sọ fún wa ní tó ní. Ìwòsàn ní ìdíjà òun náà ti bára lé. أجمعين Òun náà ti wọ́n wá tó ní àlàrà sí tó tó ní. اللهم ذكرناك Ọmọ ọba náà láti ìlọ́run. وإن كان ذكرنا لا يبلغ شيئا مما ذكرت نفسك وذكرك إذا ركعت إلى Ìdásí pé ní májídà láti rí ọlọ́run kò lè tó yìí tí wọ́n ti rí ọlọ́run àti láti rí ọlọ́run la àbí táwọn mẹ̀láìdà láti rẹ̀ àbí táwọn ẹrú rẹ̀ tí wọ́n jẹ́ ìdára tí wọ́n rántí rẹ̀ kò lè tó bẹ́ẹ̀. ذكرناك إرفانا Àláti rí ọlọ́run
mọ̀ọ́lẹ̀ rẹ̀ ọlọ́run bá lórí wa. ذكرناك شكرانا àmọ́ sì rẹ̀ ọlọ́run bá lẹ́nu tí bí dúpẹ́ fún rẹ̀ ọlọ́run bá. اللهم لك الذكر والشكر. rẹ̀ ọlọ́run bá ìdájọ́ aláwọ̀ máa rántí rẹ̀ aláwọ̀ dúpẹ́ fún. الآن بعثت إلينا رسولا أمينا كريما عالما موفقا وفاء وجلا. òun náà ní pé òun náà òjíṣẹ́ ńlá òjíṣẹ́ bá tàbá òjíṣẹ́ àbí òun náà sì máa wá wá náà. الآية الأخرى nínú ayé àtọ́wọ́ bá ti túbọ̀ ما ينبغي لنا أو علينا أن نفعله تجاه هذا الرسول الأمين الذي أرسله الله إلينا. ayé àná túbọ̀ fún ẹgbẹ́ tí ó yẹ ká ṣe bóòlù ti yẹ ká wù wá sí ànáwó àtọ́nàmọ́ tó wà nínú lásìwá ní. هذه الآية في سورة الأحزاب. ومعنى ذلك أن الناس قد ينقسمون إلى أحزاب في حق رسول الله صلى الله عليه وسلم وقال القرآن الكريم. ọlọ́run máa bá ti sọ̀rọ̀ ẹnu sọ́ọ́tì àṣà ìgbésùrọ̀ àwọn oníjọ ibi ń tọ́wà nígbà pé àwọn èèyàn pé lóríṣiríṣi níjọ nípa àbọ̀yà àtọ́gbà Muhammad ni. ọlọ́run àti ìjọba sọ báyìí pé كان لكم في رسول الله أسوة حسنة. ọlọ́run wọn bá ní tí ìgbà fún yìí ẹ má wá kiri gbogbo àyíkọ́ṣe dáadáa ó ti ìgbà fílà òjíṣẹ́ ọlọ́run ẹ má wá kiri ẹ má wá síbò ní ẹ̀wà sáà òjíṣẹ́ ọlọ́run bá yẹ. أسوة حسنة. ìkọ́ṣe dáadáa òun náà ni òrèlè o. في الإيمان والتمسك بأن رسول الله صلى الله عليه وسلم رسول الله عظيم وقر ومجد. òun náà ni ká nígbàgbọ́ ká sì dúró ṣinṣin ká gbàmú ṣinṣin nígbà àgbẹ̀wò àmọ́ òjíṣẹ́ ọlọ́run ọba tá a kọ́ bàbá látọ̀dọ̀ ọlọ́run ọba ó ti ṣe alápẹ̀lẹ́ mi. لو عرفنا قيمته Tàbá ti mọ pàtàkì وعرفنا جلاله láti mọ وكماله وجماله mọ bíbẹ̀ rẹ̀ láti mọ àgbẹ̀wò àmọ́ فإنه أسوة حسنة. àwọn náà rí pé kò sálọ̀ nìkìlẹ̀ kan múlẹ̀ ní ìṣáájú kò sálọ̀ nìkìlẹ̀ kan múlẹ̀ láwọn akọ́ṣe tòun náà lọ. أسوة حسنة في العبادة. kọ́ṣe dáadáa àgbẹ̀wò àmọ́ ní ìmọ̀ sí lọ́wọ́ ọba. أسوة حسنة في المعاملة. kọ́ṣe dáadáa níbi ìmọ̀ báwọn èèyàn lò. أسوة حسنة في التجارة. kọ́ṣe dáadáa níbi òwò ṣíṣe. أسوة حسنة في الصبر في الصبر. kọ́ṣe dáadáa ní àgbẹ̀wò àmọ́ ní ìdáṣe sùúrù. فإذا ذكرت العبادة tó bá sọ̀rọ̀ nípa sísìn وكان ọlọ́kàrà أمرا عظيما متساعدا. ọ̀rọ̀ ńlá là máa ń sọ̀rọ̀ tó kọ́ wẹ́wẹ́ ní. أسوة حسنة في الإيمان. bàbá sọ̀rọ̀ ìgbàgbọ́ sí ọlọ́run àgbẹ̀wò àmọ́ àríkọ́ṣe wà. أسوة حسنة في الصلاة. àríkọ́ṣe dáadáa àgbẹ̀wò àmọ́ أسوة حسنة في ذكر الله. bàbá rántí ọlọ́run ọba àgbẹ̀wò àmọ́ àríkọ́ṣe wà. في الزكاة. bàbá ní ká máa lọ sàkà àgbẹ̀wò àmọ́ àríkọ́ṣe wà. ìyá àwẹ̀ náà àgbẹ̀wò àmọ́ àríkọ́ṣe wà. àríkọ́ṣe dáadáa àgbẹ̀wò àmọ́ ní ìjọba أسوة حسنة في المعاشرة بين الزوج والزوج. bóòlù ti máa bára lò bóòlù ni alẹ́ ti máa bọ́kọ̀ bóòlù láti máa bára àdáta bóòlù láti máa bá ọmọ wa lò àdéhùn àmọ́ àríkọ́ṣe dáadáa. أسوة حسنة في المصاحبة. bàbá ní ká kọ̀ bóòlù ti máa bára wọn lò àdéhùn àmọ́ àríkọ́ṣe dáadáa rẹ̀. أسوة حسنة في السبت. سبع المقال سبع nínú يومية. ọ̀rọ̀ nínú ògbóná àníyàn àdéhùn àmọ́ àríkọ́ṣe dáadáa. أسوة حسنة في حب الخير. àríkọ́ṣe àdéhùn àmọ́ ní ká ní ìtọ́wọ́ àdéhùn wa. أسوة في العطاء. níbi ká máa kọ́ àdéhùn àmọ́ àríkọ́ṣe dáadáa. أسوة حسنة في التحمل. níbi ká ní àgbẹ̀mọ́ra àríkọ́ṣe dáadáa àdéhùn àmọ́ náà. حسنة في معاملة الأهل. kódà níbi ìmọ̀ bá wọn ta wa ṣe bóòlù àti bá wọn ṣe àdéhùn àmọ́ àríkọ́ṣe dáadáa. bóòlù àti jagun náà àdéhùn àmọ́ àríkọ́ṣe dáadáa ni. لقد كان لكم في رسول الله أسوة حسنة. ọlọ́run ọba ń sọ fún kó ti gbẹ̀mí lára òjíṣẹ́ ọlọ́run bá àríkọ́ṣe dáadáa. لمن كان يذكر الله واليوم الآخر ọmọ ìlú bá ń rúkọ ọlọ́run ọba tí sì ń rúkọ ọjọ́ kẹ́yìn ní. وذكر الله كثيرا. ọba ń darúkọ ọlọ́run tó rántí ọlọ́run wa ní gbogbo ìgbà. الله أكبر. ọlọ́run ọba ló wà tó ìṣúná. هذه الآيتين والمهمتين والأدلتين ayà méjèèjì ta kà fúnra wa tó ṣe pàtàkì nípa dágbà Muhammad. إذا قال مسلم ذكر الهجرة nígbà tí àsìkò ìṣúná tó bá ti kọjá lọ. دخلنا وتحولنا إلى حسن ذكر ميلاد رسول الله صلى الله عليه وسلم. àwọn ṣe ìdáwọ̀ mú ìmọ̀ láti nígbà dágbà Muhammad kíkà wà láàbẹ̀ ọkọ̀ mọ́ ولا náà. نستفيد من الهجرة ìlànà ẹni láǹfààní nínú iṣẹ́ dágbà Muhammad. أن نتخذ رسول الله صلى الله عليه وسلم أسوة حسنة. ìkàtà abẹ́ mú mi òun náà níka lè mú àdágbà Muhammad ní àríkọ́ṣe dáadáa. وكذلك إذا جاء هذا المسلم الجديد المجدد bákan náà sísì tuntun tó tún wá dé yìí lásìkò tuntun tó tún dé yìí náà. إلى الهدى òun náà ní bíbí ìmọ̀nà sórí orí ayé. òun náà bíbí ìmọ̀lẹ̀ tó fi tóbi jùlọ sórí ayé. أطلق الله عليه سراجا منيرا ó yàtọ̀ olúwa nípa ara rẹ̀ náà ló pè láti pàtó ń tà mọ́lẹ̀ kò sáré. ليعرف قيمة نفسه. ọlọ́run ọba sọ fún ṣé káwọn náà lè mọ pàtàkì ara rẹ̀ pé báyìí ó ṣe tó níwájú ọlọ́run ọba. يا أيها النبي ọlọ́run ọba ní mo pèrè àjẹ́bí. إنا أرسلناك àwọn ọlọ́run ọba la ní ránṣẹ́. pé mo máa jó ìjẹ́rìí. mo máa jó ìjẹ́rìí. mo máa jó ìjẹ́rìí. àṣìyọ́ ilé ẹjọ́ máa tó ṣe lọ́wọ́ ọlọ́run ọba. àwọn àṣìyọ́ ní àtùpà tó máa tàn mọ́lẹ̀ kárí ayé. àtùpà tó máa tàn mọ́lẹ̀. ينير الكون tó máa tàn mọ́lẹ̀ kárí ayé. يجلب المال tó máa gbé gbogbo tó bá yọ kí ló máa gbé kúrò. وجميع الجرائم gbogbo nǹkan tó máa jẹ́ ẹ̀ṣẹ̀ yóò máa gbé kúrò. بالله رب الكون gbogbo ìwà kẹfẹ́ iṣẹ́ ọlọ́run bá yìí mọ́lẹ̀ yóò gbé kúrò fún wa. يمحو كل هذه الأشياء yóò pa gbogbo àwọn ìwà tí ó dá yóò pa á. وعالمها أعالم الناس. yóò gbé kúrò láyé àwọn èèyàn. كان لكم في رسول الله أسوة حسنة.
bàbá ní ìgbà fún yàrá ìkọ́ṣe dáadáa lára ìnáwó Muhammad. ولولا ذكر الميلاد وذكر الهجرة مجرد الطفوف والرقص لا أغاني. bàbá wa nígbà ń ṣe ìṣẹ́ra bá ṣe wọ́n yìí kì í ṣe pé ká máa lù àti ká máa jó àti ká máa kọrin nìkan. وكيف نتأسى به في جميع الحركات والسكنات. Kasi ìṣẹ́ra gbé wá tí wọ́n yìí gbé wá kò ó náà ní pé káwa náà máa ronú pé bóòlù àti pàṣẹ ànáwó Muhammad lórí gbogbo ìṣe rẹ̀. قل إن كنتم تحبون الله فاتبعوني. Bàbá ń sọ fún ànáwó Muhammad pé sọ fún wọn pé tẹ ẹ bá nífẹ̀ẹ́ sí ọlọ́run èyí ni ó tẹ̀lé ní Muhammad ní ẹgbẹ̀lẹ́. يحببكم الله. Ẹ bá ti tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ yìí ọba kò ní ìṣẹ̀ṣẹ̀ jì ní. عباد الله. Ìyàwó sọ ọlọ́run ọba. إلى رسول الله. Ẹ̀jẹ̀ máa rántí bí ànáwó Muhammad. باتباع رسول الله. Ẹgbẹ́ ká máa tẹ̀lé òṣìṣẹ́ ọlọ́run في ọba. سنته القولية والفعلية والتقريرية. Gbogbo súnà rẹ̀ yìí tó ṣe yìí tó sọ fún wa. Kájà tẹ̀lé bẹ́ẹ̀. ولا تتبعوه بالهوى. Ẹ má jà tẹ̀lé ànáwó Muhammad, ẹ má jà tẹ̀lé ẹ̀rọ wa. ولا بترك سنته. Ẹ má jà fi súnà rẹ̀ lẹ̀. اتبعوا باتخاذه وصفة حسنة. Ẹ̀já tẹ̀lé ànáwó Muhammad pẹ̀lú pé ká mú ní àríkọ́ṣe wa. في جميع مجال ومسار الحياة. Gbogbo fídíò ayé gbogbo aspect ayé tá a máa ń tẹ̀lé àtẹ̀lé ànáwó Muhammad. قبل أن تفعل أي شيء Ṣáàtú kó tó ṣe kankan. اسأل نفسك Wọ́n náà gbéra rẹ̀ léèrè. ماذا قال فيه الكتاب الذي جاء به محمد؟ Kó tó ṣe gbéra rẹ̀ léèrè. Kí ni Al-Qur'ani tí ànáwó Muhammad fún wa kí ló sọ nípa àtẹ̀síwò fẹ́ ṣe? وماذا قال فيه سنته الشارعة للقرآن الكريم؟ Kí ni súnà ànáwó Muhammad tí ń ṣàlàyé Al-Qur'ani kí ló sọ nípa àtẹ̀síwò fẹ́ ṣe gbéra rẹ̀ léèrè? كيف لا تقول بعيدا عن الله وعن رسول الله؟ Báwo ló ṣe ní jìnnà sí ọlọ́run látọ̀ ní jìnnà sóṣìṣẹ́ ọlọ́run ọba? حينما ياك Nígbà tó bá ń bẹ بنياتك nígbà nígbà rẹ̀ بأفعالك ní ọ̀rọ̀ rẹ̀ بأفعالك ṣe rẹ̀. فإذا لم تكن بعيدا عن الله Yóò ورسوله bá ti jìnnà sí ọlọ́run ọba tó jìnnà sí òṣìṣẹ́ ọlọ́run ọba ní ọ̀ṣẹ́ rẹ̀. Ó ti di wòlíì ọlọ́run ti di olùfẹ́ ọlọ́run ọba. Ìdá tó súnmọ́ ọlọ́run فإذا ọba. كنت وليا لله Láti bá di olùfẹ́ ọlọ́run ọba. سعدت وأسعدت. Ó ti ṣorí rẹ̀ kódà ó tún sáwọn èèyàn lórí rẹ̀. رب اغفر لي Olúwa mi forí ولمن rẹ̀. هديته منا والمؤمنين ولا تكن بعيدا إلى التوراة والهدى وأسألكم أن يغفر الله. Gbogbo ilé ìbára kó forí jìnnà àtẹ̀yìn náà. Lórúkọ ọlọ́run ọba tí wọ́n ṣàforí jìnnà ń tẹ̀lé ni. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. ثم أما بعد فيا عباد الله اتقوا الله وكونوا مع الصادقين. كونوا مع الصادقين. مع الصادقين. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. من الكون مع الصادقين أن تفهم كلام الله وتعمل بمقتضى فهم الحقيقي الصحيح. ألهمني الله ورسوله بالأقوال والأفعال والصلاة. اللهم صل وبارك على مجاهدنا اللهم ارفع اللهم تفقه اللهم تحقق اللهم تنزل يا رب المساعدين أغثنا انصر ولاة أمورنا اللهم اشفقنا علينا لا إله إلا أنت اللهم صل وسلم على عبدك رسولك نبينا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة